bẹ́ẹ̀ ni bọ́dà yìí náà tún ní ààrẹ Almaroof mo tún dé láàárọ̀ yìí nínú àwọn ọ̀rọ̀ sí títà máa ń sọ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ fẹ́ràn ààrẹ Almaroof dénúdénú ẹ bá mi ṣí àkíní èyí tẹ́ ẹ sì ń ṣí èrè tẹ́ ẹ kàn ń bínú mi lásán ni ẹ̀yin inú ọlọ́run ni àmọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn ààrẹ dánú tẹ́ ẹ fẹ́ràn ààrẹ dénúdénú ọlọ́run á fẹ́ràn yín ní lọ́jọ́ ajé àfilẹ̀ gbogbo yín ṣe gbogbo ṣẹ́rí ẹ wo nǹkan tí àwọn àáfàá táwọn bá rí àwọn àáfàá alálùbáríkà a máa sọ̀rọ̀ nípa wọn ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa dóònà bàbá yìí ni ó short àmọ́ ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ̀yin obìnrin èyí tẹ́ ẹ jẹ́ ìyàwó ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa most especially àwọn tó jẹ́ single mother ẹ̀yin ìyá ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fọ Ọlọ́run bẹ̀ yín mo fi oṣù tuntun ẹ̀ ní mo fi bẹ̀ yín ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹ má bínú lẹ́ẹ̀kan sí o torí mo mọ̀ pé ẹ̀yin obìnrin ni olólùfẹ́ mi jù ẹ tún má bínú lẹ́ẹ̀kan sí mo tún wá bẹ̀ lẹ́lẹ́kẹta mo bẹ̀ gbogbo ẹ̀yin màmá ẹ má ṣoríire ẹ jèrè ẹ tún fèrè jẹ̀kọ ẹ jèrè àwọn ọmọ yín ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin lẹ ń tètè jẹ́ káwọn ọkùnrin máa kú o ọ̀nà yẹn pọ̀ oníkálukú ẹ máa rò lọ́kàn yín ìwọ tó o bá fẹ́ kí ọkọ ẹ kí ẹ̀mí ẹ̀ gùn ẹ má jẹ́ nǹkan táwọn ọkùnrin máa ń gbé sáyà ó wà ní nǹkan tó ń ṣètì sí kó pa wá èyí tó wá le jù ní wípé ìbínú tí ọkùnrin máa ń bí gbà mí against àwọn ọmọ tá a bí nítorí pé ẹ̀yin ìyá wa ẹ ti po nǹkan pọ̀ mọ́nú fún àwọn obìnrin yẹn ẹ gbọ́rọ̀ àǹfààní alálùbáríkà yìí bàbá ilé mi láìkì ju nínú àwọn àǹfààní tí mo láìkì tí bá yọ ṣéwù ọmọ Musa bàbá ẹ̀ ni mo tún mú tí bá yọ ọmọ Musa kúrò ọmọ Musa àbúkì tèmi ni àbúkì mi ni pàdé mi ni tí bá yọ kúrò ẹni tí máa mú rè ìmáàmù ọ̀fàbí yes ṣe rí wọ́n ní kẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin obìnrin ẹ jẹ́ à ṣe pẹ̀lẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá wa ẹ̀yin lè jẹ́ kí àwọn ọmọ máa tọ́jú wa ẹ ní sọ nǹkan tẹ́ ẹ ṣe fún bàbá fún àwọn ọmọ yín àmín ẹ wá máa bà wá jẹ́ jọ́ tó lọ lọ́hùn ẹ má bà àwọn bàbá yín jẹ́ fọ́mọ tó bímọ even kó jẹ́ pé ó ti kọ̀ ẹ́ lẹ̀ ó ti fi ẹ́ lẹ̀ ẹ má bà jẹ́ nítorí pé èní lẹ rí o ní tó ń bọ̀ lọ́la àmọ́ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ wọ́n ní kẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin obìnrin ó sọ nǹkan tó o ṣe àmọ́ òun bà bàbá ẹ jẹ́ òun bàjẹ́ fún ọmọ ẹ̀yin ìyá most especially ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá jà tẹ́jọ́ ń gbé ẹ má bà ọkùnrin jẹ́ ẹ má bàjẹ́ fún màmá bàbá wọn mọ́ nǹkan tá a fà yín ń tà láti sọ ẹ wò ó kéré gan o very simple good morning happy new month. ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin obìnrin o ẹ máa sọ dáadáa ọkọ yín fọ́mọ kẹ́lẹ́ bá jèrè ọmọ o. kẹ́lẹ́ bá jèrè ọmọ. ọmọ sí ara wa àròjọ bàbá yín nà mí rí sọ pé a lè lọ yẹn tó ìnáwó sọ pé oko ló ti ká ọmọ lórí ebè tí ó rà ọ́ búṣú bàbá ló sì ọlù tàbí ó sì tí ò ní tala ọ̀ faramọ́ yìí ni o olórí ẹ̀bí ló nà ọ́ lé. wàdà inú àbíkà. n tó jẹ́ ńlọ bẹ̀rẹ̀ lónìí tẹ bá rí létọ́ mo gba ti bàbá ẹ pè ya rẹ jòkó ìyá ló yí ọmọ lórí. ìyá rẹ ò ní kúnlẹ̀ pé bàbá rẹ kọ́ ọmọ mọ́ gbọ́. aṣọ yín lónìí kẹ́tẹ́ bá yí padà bẹ́ẹ̀ bá yí padà mo ti wí tèmi.